kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá. Bismillahir Rahmanir Rahim. Àdá ọpẹ́ fọ́lọ́run ọba wa, ọlọ́run tó ṣe wá mùsùlùmí, káwọn èèyàn lọ́lọ́run ọba mi dá, kàkà káwọn ò máa dúpẹ́ fọ́lọ́run, ọ̀tọ̀ ní tí ń forí balẹ̀ fún, ọ̀tọ̀ ní nǹkan tí ń jọ́sìn, ọ̀tọ̀ ní tí ń gbóṣùbà fún. Ọlọ́run tó wá ṣàwá mùsùlùmí àdúpẹ́ pọ̀. Lónìí mò ń bẹ nílùú Ìlọrin, ẹ rí i pé láti bí ọ̀sẹ̀ díẹ̀ lọ́lọ́run ti ní ká wà pẹ̀lú àwọn bàbá wa ńlọrin lẹ́yìn tá a kó ń bàdàn àṣìṣe ìlú Ìlọrin. Alhamdulillahi Rabbil Alamin. Òní mò ń bẹ pẹ̀lú bàbá wa àgbà tí èèyàn bá ń sọ ń pa òní mímọ̀ èèyàn tí ó pẹ̀ gan àjànàkú ni ó ní mo rí nǹkan fìrí torí tá a bá rérin Yorùbá máa ní ká sọ pa àrérin. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí ètò yìí pátápátá bàbá wa tá a gbà lálejò lónìí pòfẹ́sọ̀ àgbà ni wọ́n, bàbá wa pòfẹ́sọ̀ Asayuti Suaib Ológele. Ẹ̀yin náà ti gbókọ̀ orí àbí àwọn gángan mò ń bẹ pẹ̀lú wọn lónìí. Ẹnu ọlọ́fà báyìí láti ń gbọ́ mọ́tà bàbá wa ẹ bá ń sálámà sáwọn èèyàn kẹ́sì ìbánidàkọ̀ yín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. Ẹ̀yin tí ẹ ń wò wá tí ẹ ń gbọ́ wá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Asayuti Suaib Ológele. Tí ẹni tó bá ń wò mí dáadáa yóò rí pé ìlà tápà wà lójú mi. Ibẹ̀ mo ti mú ìdárabi torí àwọn tó bí mi gẹ́gẹ́ bí Ìlọrin ṣe jẹ́, torí pé oníkálukú wá níwájú lẹ́yìn ọ̀tún ló ṣe oníkálukú wá àwa papọ̀ nílọrin tí a fi ń jẹ́ fámìlì kan náà. Ọ̀tí àwa nígbà tá a bá wò wá dáadáa á rí i pé ilẹ̀ Tápàlà ti wá a sì fi orísun wa lẹ̀. Nupe la fi ń jẹ́ Ìdárabi. Àmọ́ orúkọ mi official names táwọn èèyàn máa ń wí Asayuti Suaib Ológele Ìdárabi. Ẹ máa wọra ẹ máa wọlé ẹ káàbọ̀ sílùú Ìlọrin. Ẹ ṣeun bàbá, ẹ ṣeun, jazakumullahu khairan. Alhamdulillah. Ẹ wò ó láì ní pọ̀ lọ́rọ̀. Bàbá wa mo kọ́ àmọ́ lápẹ̀rẹ̀ a mọ̀ pé kò fẹ́ẹ̀ sí èèyàn tí wọ́n bí sókè èèpẹ̀ tó jẹ́jọ́ tó délé ayé báyìí náà ló ní ìmọ̀. Ó wù mí kẹ́ ẹ ṣàlàyé díẹ̀ fún wa bẹ́ẹ̀ ṣe mojú ọ̀nà ẹ̀kọ́ kó tó di pé kí ni bàbá Ológele wá di ọ̀bùrẹ́là tí gbogbo ayé ń sá, tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ níbẹ̀, tí wọ́n ń sá pamọ́ sábẹ̀ láti mú mi. A dúpẹ́ fọlọ́run, alhamdulillahi rabbil alamin. Fámílì tí wọ́n ti bí wa nídìílé ìyá ìdílé bàbá oníkéwu ni wọ́n. Oníkéwu ni wọ́n dílé ìyá, oníkéwu ni wọ́n ọ̀nà méjèèjì lẹ tí mú. Àmọ́ gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà láyé àtijọ́ ńlọrin wọn yìí fẹ́ jẹ́ ká lọ sílé ìwé torí nǹkan tó padà ń tẹ̀yìn ẹ̀ bọ́. Ilé kí ó náà darí wa sí. Èmi ò dé ilé ìwé rí rárá. Àti primary school rí. Lẹ́nìkan tí mo lè pè ń tíṣà English, àmọ́ mo láwọn àfáà tó pọ̀ jantirẹrẹ. Torí láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ akẹ́kọ̀ọ́ wájú àwọn àfáà òun náà ni mo wà. Láti ìgbà tí a ti tó bí ọmọ ọdún méjì náà láti wá ń di akẹ́kọ̀ọ́. Ṣé dàkókò yẹ ẹ lọ ilé ìwé kankan rí? Lọ ilé ìwé primary rí lọ secondary school. Allahu Akbar. Àmọ́ nígbà tí mo jáde University Saudi Arabia tí mo dé, mo ní ayé ṣe máa mọ̀ ní primary school. Àwọn èèyàn ló ní primary, wọ́n lọ jókòó ìdánwò. Allahu Akbar. Wọ́n lọ ẹ̀kọ́ àgbà. Allahu Akbar. Mo fi gba secondary school, mo fi gba primary school mi. Kémi náà lè máa lẹ́nu pé mo ní primary school lọ́wọ́. Àmọ́ lẹ́yìn ìgbà tí mo jáde University, mo tó wá rẹ́jísà fún primary school. Allahu Akbar. Tó túmọ̀ sí pé kí ni Ọlọ́run ti rí ní kí màá wà nílẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n káwọn èèyàn kan lè mọ̀ pé ìwọ náà lọ ti primary ló jẹ́ kẹ́ ẹ gbadé ẹ̀kọ́ àgbà lọ. Ọkọ mi nígbà tí mo lọ ṣèdánwò mo kàn rẹ́jísà. Ìdánwò lásán gan lẹ ṣe gan kì í ṣe ẹ̀kọ́ ló. External mo jẹ́. Allahu Akbar. Mo lọ ṣèdánwò ní kébí náà fi ní result lọ́wọ́. Torí kò lápá kan níbi àwọn certificate tí mo ti ní lọ́wọ́. Àmọ́ kébí náà mọ́ ṣàlàyé sọ pé ìwọ náà lọ primary. Èmi náà lọ. Nígbà tí mo jáde yunifásitì mo ti sábà rí jáde òun náà ni. Torí pé
àwòṣe àwò kankan à kàn ń wò pé àwọn èèyàn ti kéwú wọ́n ti dà àfà ńlá gbogbo àwọn àfà wọ̀nyí wọ́n sì ń bálé ayé lọ ẹni tó dálé kéwúlẹ̀ ti dálé kéwúlẹ̀ ẹni tó nílé kéwú nínú ilé ẹ̀ ti ní ẹni tí ò nílé kéwú tó ṣe pé ìmáàmù ní í ṣe táwọn èèyàn ń ṣẹ̀dí ká lọ sábà wọn tí ò ṣe kíní àwọn èèyàn lọ sábà wọn pé tọ́ ẹ gbà mí o èyí tó dé nì tí wọ́n ń ṣe àwọn náà wá fẹ̀mí sí pé èyí tó ń ṣe yìí kò burú fún wọn àwa náà mọ̀ bá lọ lẹ́mìí bá gba dókítọ̀. ẹ kàn fẹ́ nímọ̀ Ọlọ́run lásán. tá a bá ti kàn ti múfù tá a bá ti mú kàn ó yẹ kí n tún lọ síwájú tẹ òun làwa lọ títí àwa fi já sí professor. Alhamdulillah bọ́lá ń ṣe nǹkan ẹ̀ ní o ẹlòmíì ó gbèrò ẹ̀ bóun fẹ́ ṣe Ọlọ́run ní rárá ẹlòmíì á sì máa wò pé sájà ń kọ́ sọ́lọ́run lọ́rùn gbogbo nǹkan pátá kéèyàn sá ti láníyàn tọ́lọ́run àníyàn Ọlọ́run ló gbà wọn bàbá wa débi alhamdulillah. Bàbá wa ẹ ti ṣàlàyé níwọ̀nba bẹ́ẹ̀ ṣe kẹ́kọ̀ọ́ ọdún wo lẹ gba PhD yín tẹ́ gba oyè professor gan. ṣé 2018 la gbà. Allah akbar. Allah akbar. Alhamdulillah Alhamdulillah kò ní bàjẹ́ láíláí. Ó wá wù mí kẹ́ ẹ mẹ́nu bà project tẹ́ ẹ̀kọ́ afẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀yin bàbá wa. Níwọ̀n bá ìtọ́nà bá ní ẹ̀ka tó ṣẹlẹ̀ ní wípé ìgbà tí ń kéwù mi mo sọ pé láti bí ọdún méjì náà ti sọ mí sílé kéwù àáfàá tí ń kéwù lọ́dọ̀ ẹ̀ àwọn náà ni àáfàá wa Asayuti Abdulrahman jẹ́ tèmi ó dára ọmọ ilẹ̀ ni wọ́n bọ̀ tí wọ́n ń jókòó lẹ̀ wọ́n mọ̀ ṣe wá sí ni ẹnu pé méjèèjì là ń kó pọ̀ tá a bá ti ń travel à ń gba kéwù à sì ń kọ́ṣẹ́ wá sí. Allah akbar nǹkan méjì lẹ́ ń kọ́ pọ̀. lápèjúwe láti Ìlọrin nísìnyí ká fẹ́ lọ sí Èkó wákàtí mélòó láàfin rìn àwa máa ń ṣe tóṣù kan ká tó débẹ̀. Subhanallah. torí tá a bá ti délé tó kan á dùn mẹ́ wọ́n mọ̀ ṣe wá sí wọ́n lásìkò tán máa fi kọ́ àńkéwù wọ́n lásìkò tán máa ṣe wá sí a lè ṣe bí ọ̀sẹ̀ kan ló jẹ́ ká mọ gbogbo àwọn ìlú kéréje á tún lọ Jẹ̀bú á tún lọ gbogbo àwọn Ìṣàgámù á lọ kí ló bá kọ́lé síbẹ̀ mọ́sálásí là ń dé sí. èyí tí àwọn à ń pè lóde ni pé tàbílíìgì ẹ mọ̀ báwọn náà máa ń ṣe kíní báwọn bàbá wa ti gbé tiwọn láti kékeré ni. Allah akbar kó tó di pé tàbílíìgì jẹ́ kàkà báyìí. Allah akbar. ìlú tá a bá ti dé mọ́sálásí là ń dé sí láti di oúnjẹ wa lọ́wọ́ èyí tó bá jẹ́ ká lọ rà á lọ rà á àsìkò kéwú tí a máa ń kéwú kò sí nǹkan tí ó dá dúró. Allah akbar láti lè tàn mọ́ Ọlọ́run ká. a lọ wá sí a lọ lè kéwú a sì wá sí a lọ lè kéwú bá a ṣe máa bọ̀ ní kó tó di pé orí wá sí ni wọ́n bí wa sí ni wọ́n tọ́ wa sí kì í wá ṣe Nàìjíríà nìkan pẹ̀lú ògo Ọlọ́run tá a bá ní Nàìjíríà a lọ lè Haúsá àwọn Yorùbá náà lálọ́ bá ń bẹ̀ tá a bá parí Nàìjíríà a lọ Benin Republic Àjàṣẹ́ odò Kútọ́nù gbogbo ìlànà ṣe wá sí lọ àwọn oko Kútọ́nù àwọn ìlú ńláńlá láyé ìgbà náà Adétógò láwọn bàbá tá a ṣe wá sí lọ a ṣe wá sí àǹkéwò a ṣe wá sí àǹkéwò Adégánà Adésìnga bá a ṣe ń lọ káàkiri ni bá a ṣe ń kẹ́kọ̀ọ́ àṣìdáwà bẹ́ẹ̀ là ń kéwù mọ́ àárín pẹ̀lú ìrìn àjò náà láti kéwù já pẹ̀lú ìrìn àjò ẹ̀ láti fi kí àwọn tíra kéékèèké torí ibi tí ẹ lọ pọ́jẹ́tì mi lẹ lọ́bẹ̀ bọ̀tì nǹkan tí ń bá bọ̀ ló fa ti pọ́jẹ́tì tó jẹ́ kí n padà lọ sẹ́yìn so bẹ́ẹ̀ làwa ṣe títí kó tó di pé nígbà tó wá di 1972 pé tọ́ ọ̀ya wà lọ Amẹ́ríkà sí. sí bàbá Alágége àbí Allah akbar àmín ọlọ́mbà akẹ́wọ̀n gbogbo àwọn òkú wa ọlọ́mbà akẹ́wọ̀n Allahumma àmín. ibẹ̀ mọ́ á lọ títí torí bóyá béèrè mi padà jáde ńbẹ̀ ibẹ̀ mo sá lọ láti bẹ̀ nígbà tí mo jáde ńbẹ̀ mo lọ lẹ̀ Lárúbáwá mo dé nígbà tí mo dé mo ń sáàbù kí mi ṣiṣẹ́ ìjọba ilé kéwù mo wà mo ṣiṣẹ́ ilé kéwù fún Muyideen ọlọ́jà Farabi nílọrin mo ṣiṣẹ́ ilé kéwù fún 14 years. 14 years 14 years Allah akbar. nígbà tó yá mo wá rí i pé àwọn èèyàn ń gba dókítà àwọn èèyàn ń ṣe mọ́sáàsì èmi náà lè ṣe. Allah akbar. pẹ̀lú ògbọ́nà ẹni tó ọlọ́run fún mi inú mọ̀ èmi náà lè ṣe. lẹ́yìn ọdún mẹ́wàá tí mo ti lè Lárúbáwá dé èmi náà bá lọ gba fọ́ọ̀mù. Allah akbar. mo gba fọ́ọ̀mù láti gba fọ́ọ̀mù mo parí yẹn mo tún ráyè ń ṣe doctorate èmi náà lè ṣe. èèyàn làwọn náà Allah akbar.
tó mo lọ bá ti PhD ọ̀gá tọ́lọ́run wá ní wọ́n yàn fún mi ń gbà wọn náà ni Dr. N.I. Raji ọmọ Òwò ni wọ́n Allah Akbar. associate professor Raji N.I. ni wọ́n gbajúmọ̀ sí. Allah Akbar. kátà táwọn máa ń ṣe ọ̀gá mi náà Ọlọ́run bá kẹ́ Àmín. Ọlọ́run bá gẹ̀ ìpàṣẹ wọn náà mo fi dá àlejò yunifásitì. Allah Akbar. Ní bàbá wa Raji. N.I. Raji Mudini Ìṣọ̀lá Raji ọmọ Òwò ni Náà. wọ́n ní wọ́n àfáà àrílẹ́kẹ́ wa mo rí ó yẹ kó wà ń bẹ mo ní alhamdulillah tọ́lọ́run bá ní wà ń bẹ àwọn náà ṣe tí mo ti dá lè kí mọ́ àwọn Ọlọ́run fi lo sábà gbé mo fi dé àlèkí mọ́ tó àwọn sì ní gbogbo tọ́pìkì tẹ́ bá kọ lọ́dọ̀ tiwọn gbọ́dọ̀ súnmọ́ Kùránì gbọ́dọ̀ súnmọ́ Kùránì wọ́n á wò pé tọ́pìkì wo mo lè kọ́ wà sílẹ̀ àmọ́ ẹ̀sìn tẹ́lẹ̀ àwọn òfin Ọlọ́run gbogbo táwọn wí mo ti wá kí bàlágà àwọn òfin ìjẹba kan náà ni wọ́n bá wá ìjẹba kan náà ni wọ́n bá gbogbo a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim aqimus salata wa atuz zakata mo rí pé a lè kírun aqimus salata àṣẹ náà ni láti inú Kùránì wa atuz zakata ẹjọ́ bá lówó tó bí ọ̀sà kánkọ́ wọ́n rí pé àṣẹ Ọlọ́run tọ́ba àṣẹ Ọlọ́run bá wá ó lọ́nà bí tá a máa darí ẹgbà iṣẹ́ tó gbogbo ẹṣẹ́ náà lẹ́sìn nǹkan níwà a lè ṣe àfi ká rí àwọn kìíní kankan tó ṣe irú àkémúsọ látàwọn àtúnṣàká irun nísì kò sí nǹkan tó dínú lọ́wọ́ òun náà wà ní nǹkan kan olówó àtúnṣàká ó ní májẹ̀mú àwa wò pé inú Kùránì kẹrin tá a bá lè wò ó ká stọ́dì kìíní ẹ̀ ká gbìmọ̀ bàlágà àṣebáyé ṣe ń ṣe wá sí káàkiri ẹṣẹ báyìí ẹṣẹ báyìí ẹṣẹ báyìí gbogbo àwọn àṣẹ òun onímọ̀jẹ̀mú gbogbo àwọn ṣe onímọ̀jẹ̀mú má ṣe onímọ̀jẹ̀mú. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá ìrọ̀rùn ló já sí ẹkú oríire Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello yunifásitì ní Zaria ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. gẹ́lẹ́tẹ̀ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello yunifásitì láìsí jáàmù mọ́ àbí ìdánwò wáyẹ́kì àbí nẹ́kò rárá ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe. agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday lọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ́ bá dẹ ní láǹfààní láti làbú ní Zaria. fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn eléyìí tó wà láláwẹ̀ èrè àlọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ẹ̀kàn sí wọn ní nọ́mbà 37 Ògbólúwà street Ọ̀sìnmáwá road Láborí Ọlọ́jà Líkòsì Lógìjó nípínlẹ̀ Ògùn. ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. so méjèèjì àṣẹ ni kírun ẹyọ ṣàká kírun àmọ́ pé tá a bá ti lálọ́ àlá kódà bá a bá lálọ́ àlá ní kásìtẹ́ àmì ńlá ìdílé ọtí ṣàká ó lálàyé lọ́tọ̀ òṣèdọ́gbọ́n sí tiẹ̀ òṣèdọ́gbọ́n láti ṣe àwa rí i pé ọ̀gá mi sì ní bàlágà ni àmúgbọ́dọ̀ so Kùránì mọ́ bàlágà àwa fi rí i pé àṣẹ Ọlọ́run ọ̀nà bó la lè darí ẹ̀gbà ọ̀nà bó ló pín sí ọ̀nà ni al-amru bil-balaghi fil-Qur'ani al-karim. wọ́n ní ọ̀gá mi ní gbogbo Kùránì ọkọ ló lè ṣe Kùránì tóbi kí ló fẹ́ kọ́ ló ti Mákà ní ọmú Allahu Akbar. الأوامر أغراض الأمر في السور المكية في القرآن الكريم. tí Mákà ni ó mú òun ni bàlágà pọ̀ nínú ẹ̀ tó fi jẹ́ pé àṣẹ Ọlọ́run ṣe ẹ ṣe ó láti ní ó gbọ́dọ̀ ní àwọn nǹkan nú àwọn àṣẹ ẹ̀ ń pín lóríṣiríṣi ọ̀nà gbà tó bá pín lóríṣiríṣi òun náà ni àṣẹ nínú PhD wa alhamdulilayi Ọlọ́run ò ní tí ó bàjẹ́ láíláí Ọlọ́run tí ń gbẹ̀yìn bàbá wa ga Ọlọ́run ní bá wa rẹ̀ yín lẹ̀ pàápàá ìlàlẹ̀ àmọ́ ní inshallah ọmọ òlé kó ṣàdúrà fún bàbá rẹ̀ ní àwọn pé bá a ṣe Ọlọ́run ti gbé yín ga tẹ́lẹ̀ bàbá wa bàbá wo àwọn ọ̀dọ́ àkókò yìí ẹlòmíràn ò tí ì nàró
ẹlòmíì ò tí ì náwó tó fẹ́ máa rìn kí làwọn nǹkan tẹ́ ẹ lè gbà wá mọ̀ràn bí ẹni tó jẹ́ bóun náà ó wù pé mo fẹ́ dàbí bàbá wo lógele mo fẹ́ dàbí bàbá wo lógele mo fẹ́ dàbí wọn òun ò sì ṣàkíyèsí ìgbà sẹ́yìn bàbá wálé lọ láti ìletò kan sí ìletò kan láti máa kẹ́kọ̀ọ́ láti máa ṣe wáàsí ṣùgbọ́n òun náà ẹ̀dá sábẹ̀ dàbí bàbá wa kí làwọn ìmọ̀ràn tẹ́ ẹ lè gbà wọ́n tẹ́ ẹ lè gbà gbogbo alápapọ̀. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Èyí tá a sọ láàrin yẹn ni wípé ìyá àti bàbá kọ́kọ́ níṣẹ́ ṣe ná. Fífẹ́ẹ̀lì ọmọ ń gbà míì láti ibi fẹ́ẹ̀lì ọ̀yá àti bàbá ló ti wáyé. Nígbà tí a ti fẹ́ fẹ́yàwó láti wo irú ọmọ tá a bá fẹ́ bí là máa fẹ́ yàwó. Irú ọmọ tá a fẹ́ bí láfẹ̀ yàwó ẹ ṣàlàyé ẹ̀ bàbá wa. Nígbà tó fẹ́ fẹ́ ọmọ tí o bá ìyàwó tó fẹ́ fẹ́ mú gbó ẹ̀mú tí ń ṣe sínú kiri ọ̀nà sínú náà ni wọ́n náà fẹ́ gbà fẹ́ irú ọmọ wo ni òbí. Irú ọmọ tá a bá fẹ́ bí láfẹ̀ yàwó bó tó ti mú kan bí lónìí yìí alhamdulilayi alhamdulilayi. Torí ìyá nígbà tá a bá bí bẹ́ẹ̀ náà ni ìyá ni ó ṣiṣẹ́ lára ọkọ ìṣípà àpàdé lóde lónìí náà a sì bẹ̀rẹ̀ sí fẹ́ra wa ọ̀sẹ̀ kan síra wọn àti fúnra wa lóyún kí ni ó bí ọ̀nàkọ́nà tá a gbà fẹ́ bí ọmọ yẹn ọ̀nàkọ́nà lọ́mọ yẹn náà gbà ọ̀nàkọ́nà tí ò dáa la fi fẹ́ mọ́. ìyá rẹ̀ wà lọ́nà tó tọ́ ọkọ náà wà lọ́nà tó tọ́ wọ́n kàn sáà ríra wọn ìgbádùn ìṣẹ́jú kan ìṣẹ́jú márùn-ún náà fi fẹ́ra wọn. Subhanallah. ọmọ tó fẹ́ bí bóun ni ó sì jẹ́ náà ló fà tó ta fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó fẹ́ láta ìyá ni wọ́n fẹ́ àti bàbá iná làwọn ẹni jọ̀hún náà máa fi ṣiṣẹ́ bàbá ó ṣiṣẹ́ ìyá ó ṣiṣẹ́ lórí ọmọ tọ́mọ wọn fẹ́ ó ṣiṣẹ́ lórí wọn ó wádìí wọn àmọ́ nísìnyí àti bàbá àti ìyá wọn wádìí mọ́ ọkùnrin sá lọ mú ìtì ìyọ̀fẹ́ wá ní bẹ́ẹ̀ ni nǹkan tí ń bà wọ́n lẹ́rù ni pé ọmọ wa ìyá ti rí pa bí dáadáa ọ̀tí ọmọ tí wọn náà bí bò ní oṣù rí òun ni ò sí mọ́ ní gbogbo ẹ̀ fi dàrú mọ́ra wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe wí tí ìyá àti bàbá bá dá ọmọ tí ó jáde náà yóò dá ọmọ tí ó jáde láàrin wọn tí ó bá ti wá jẹ tí ìyá bá ti àti kékeré lèyìn tí mo máa wẹ́ nìkan tí yóò fi ṣe fọ́tò tí ó máa wò pé mo fẹ́ jọ lágbàjá bí ìwé mo dẹ̀ pé mo fẹ́ dàbí ẹni báyìí láti kékeré ìyẹn ni àlákà ìyẹn ti ń wáyé tí bá àfáà ní ń tẹ̀lé ń gbọ̀ngàn tí wà sí káàkiri èmi náà ti wọ́n pé Ọlọ́run bá ṣe mí bí àfáà yìí ìyá mi ń sọ pé tí Ọlọ́run bá ṣe ọ́ bí àfáà yìí alhamdulilayi Allahu Akbar àfáà ti ń kọ́ kí nígbà tó yá tí mo tún gẹ̀rẹ̀ fún ọlọ́gẹ̀rẹ̀ rẹ̀ mo tún yà sí ọ̀dọ̀ ṣé Adam rahimahullahu ta'ala ilé òun wò pé kó tiẹ̀ kí ọmọ yìí náà kó tún wọ́ àwọn Dangote níta náà ni Àbábíọ́lá àwọn àfáà ní Allahu Akbar àwọn àfáà owó kan wọn nípa sírí ni wọ́n máa ń béèrè owó kan wọn tó wá sí pé gbà náà tó wá sí pé olówó ni wọ́n ti rí àwọn kìnnìkà tó máa fún wa sílé ìṣẹ̀lẹ̀ yóò dòwó tọ́wọ́n tó ti pọ̀ ráì tọ́lọ́run bá ní yóò pọ̀ tọ́lọ́run bá tún fẹ́ tọ́lọ́run bá ní yóò pọ̀ àmọ́ nǹkan mi làwọn ń wò tó ní wọ́n fẹ́ kó jẹ́ pé àdúrà táwọn sábà ṣe pé Ọlọ́run yóò dá fún wa láyé yóò dá fún wa lọ́run. Àwọn nǹkan wà yẹn tẹ́ fi ṣe sáǹpù yẹn ayé nìkan là ń yá àsìlẹ̀ ìdájọ́ àwọn tó lọ́wọ́ jù náà ti pọ̀ rí tó ṣe pé ìgbẹ́ sáwọn ọ̀dàwùsọ̀ lówó ni àwọn ọ̀rẹ́ náà lówó ni nígbà tí ò ṣètò Ọlọ́run mọ́ ẹnu ilé ayé náà yóò kàn lọ àsìkò ìgbà tó lọ́n fi yọ kó mbẹ́ Ọlọ́run á máa jáwó kúrò lára olówó ńgbà míì tí ó sì wà láyé Ọlọ́run sì máa já èèyàn kúrò lára owó ńgbà míì òun ò ní símọ́ owó máa bẹ. Subhanallah ẹ̀mí ó kú òun bẹ́ẹ̀ owó rẹ̀ ó sì máa bẹ. sáàpù ti wà dáadáa tó a ṣe pé ẹ fẹ́ kí n fún yín ní kinní kan ó tọ́ ọ̀rọ̀ ni ẹnìkan wà bàtà wà lè kí fíìmù kan nǹkan tó ṣẹlẹ̀ ni ó kọ́lé 8. Subhanallah ó wá fìkan lẹ̀ ó sọ̀kan di mọ́sálásí fọlọ́ bí tọ́lọ́run sì ń lé ó yẹ kó ń fi ilé kan lẹ̀ ó wá filẹ̀ fọlọ́ nínú 8 ó fún 7 ọ̀nà mọ́sálásí níṣẹ́ ní nǹkan ẹ̀ lọ à ń gbàtọ́ Ọlọ́run sí bí ṣe sí bí àìná wa ń bá wọn ń ta léwu lọ́kọ̀ọ̀kan. Subhanallah ó ta kan kejì kẹta ká má fà jìnnà ó ta lé 8. Subhanallah ọ̀ṣọ́ ta mọ́sálásí náà padà ní. ẹnu ń bọ̀ wá ilé 8 ó kú mọ́sálásí ńlẹ̀. Allahu Akbar nǹkan tí sì ń ṣe òkú lára ẹ̀
tọ́lọ́ bá fẹ́ kẹ́yìn ó mọ short way tí ó gbà tó fi kẹ́yìn tọ́lọ́ bá sì fẹ́ gbà nǹkan lọ́wọ́ èèyàn ó mọ short way tí ó gbà tó fi gbà subhanallah kò ní ọlọ́nlá Allahu akbar. èyí tọ́lọ́ mọ́ sábà filẹ̀ làwọn tó bá kéwú tó kẹ́kọ̀ọ́ wàláhì ìròyìn báyìí ẹ̀kẹ́ máa dúpẹ́ fọlọ́run. alhamdulilayi rabbil alamin. ti ní nǹkan lọ́wọ́ ọ̀ṣọ́ ọlọ́run yóò dá fún wa lọ́rùn. àmín so àmín. èyí táwọn ọmọ lọ ṣùgbọ́n pé owó ni ẹyin kan àìmọye owó tó ti lọ tẹ́ni tó sì lówó tí ò kú. ọ wá jí ń jọ kan láti bọ̀ ọba lọ́ba àwọn mọ́sálásí salamu aleykum imamu gbàdán kásùbà tán ọlọ́run ti gba nǹkan tó fún mi lọ́wọ́ mi tèmi náà fi fọ́ náà lélẹ́yìí èmi náà fẹ́ gba ìtumọ̀ fọ́lọ́. subhanallah ó fẹ́ gba tó fọ́lọ́. wọ́n fẹ́ gba gbogbo àti náà ṣe fún yàrá wọ́n àti tó bá lè ràn Ọlọ́run tí ó dá padà fún mi kí oòrùn tó yọ kó dá padà bí ò bá dá padà wọ́n fẹ́ gba mọ́sálásí wọ́n ṣe wá sí kò gbà ndé lẹ́nu kan ní kàmá sáré fún wọn lẹ́ẹ̀kan wọ́n fi páànù kọ́ mọ́sálásí wọ́n bá lọ sí wọn kí wọ́n tó òun bá tún lé kọ́ mọ́sálásí ó tún kọ́ sílé tí ó fi rẹ́ǹtì àwọn èèyàn ti mọ̀ nǹkan tó wà lára mọ́sálásí tó sọ dílé ń rẹ́ǹtì. ọlọ́run tún dágbà nígbà bẹ̀rẹ̀. nígbà tó yá ó bá ní kò sí kankan òun sọ dílé aṣẹ́wó bá sọ dílé aṣẹ́wó mọ́sálásí tẹ́lẹ̀ ó sọ dílé aṣẹ́wó wọ́n yẹ sẹ́kítírì síbẹ̀ nígbà tó yá wọ́n ní sẹ́kítírì ò dáa òun náà bá dakọ̀wé. ọlọ́run mọ̀mọ́ ìjà padà sábúrò. ọlọ́run padà lẹ́yìn ẹ̀ ó dakọ̀wé nígbà tó dakọ̀wé nígbà tó yá ilé àwọn aṣẹ́wó lọ́kọ̀ọ̀kan káàkiri ó ní òun sanwó ṣe bí ọkùnrin mẹ́ta ni wọ́n mú wọlé owó méjì ni fún mi nǹkan kan mọ́ra wọn àṣẹ làákàyè ń bọ̀ díẹ̀díẹ̀ nígbà tó yẹ ọlọ́run gba làákàyè lọ́wọ́ ẹ̀ wọ́n padà káàtì sínú léwu ni inú léwu wájú léwu ní sùn títí tọ́lọ̀ fẹ́ mọ́ ẹrú ẹ̀ lọ. Allahu akbar. ẹ rí i pé sọ́ọ̀tì wà tọ́lọ̀ máa fi fún yẹn ní. from ẹni tó ní owó tó pọ̀ dẹni tó lágànná ọlọ́run làwa kò ní ẹ o. a sì lẹ́nìkan owó ẹ̀ lọ kì í ṣe wọ́n ní ẹni tí mo mọ̀ ní lágége ńgbà yẹn haúsá ni ó ní tírélà tó ní kó bì tó ń lọ tírélà lọ Ghana nǹkan mọ́ra wọn olówó lòun náà ní ìfẹ́ dákọ̀ ẹ̀ nígbà tó yá kìíní ìdè làákàyè lọ́lọ́run fọwọ́ bá. subhanallah. owó ò parẹ́ o. owó sì ń pọ̀ sí. tírélà ń lọ ń bọ̀ àmẹ́ tó lówó sí làákàyè kò sí làákàyè tó fi kọ̀ọ̀tún ẹ̀. subhanallah. nǹkan tó wá kù tí ń ṣe káàkiri 1 2 3 bí ṣe máa ń ka owó tán bá jíṣẹ́ fún un ó ní wọ́n ń kà káàkiri. subhanallah. nǹkan kan ò sówó àmọ́ nǹkan ṣe o. tí tóbi ọlọ́run wa. àwọn fi dúpẹ́ fọlọ́run pé gbogbo ẹ̀yin tó lọ́run fún ní ìwé ìmọ̀ ìmọ̀ ìwé ìmọ̀ kéwù ọlọ́mọ gbà lára rẹ̀. àmín 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 ní ọkọ̀ kéwù tó bá fi bá a débi pé ọkọ̀ tíra ò lè tú kọ̀kọ́ dúpẹ́ fọlọ́run náà. torí àròwó yẹn ibi tó ti lọ ní pé àwọn òbí ò fojú pé owó ní ká máa wá hàn wá ẹ̀kọ́ ẹ̀kọ́ wọn torí ẹ̀ lọ nígbà náà. ọ̀rọ̀ táwọn tó ti kọjá lọ sọ wípé àgbàtà ń kéwù ìyá àdìtòwó mọ̀ ń jẹ́ pòfẹ́sọ̀ ìyá mi ò rò pé pòfẹ́sọ̀ bàbá mi ò mọ̀. o sá ti ẹ̀já àfa. àfa ni. kọ́nà sàtúkẹ́tì wọn àgbẹ̀ àti ìmọ̀ wá sí gbà. kọ́nà àti ọba fẹ́ẹ̀lì ní kí inú wọn máa dùn. tó dé wọ́n tó lù sàmọ́ ni. àwọn bàbá wa ń gbà àwọn fáàsì ọlọ́run kò bá wa ká ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n ṣé àdámọ̀ ààrẹ rìn pé àwọn ọmọ sí àfikà pàṣípò fún wọn. torí tó bá sọ ọmọ tó òfèlè àwọn ọmọ ọdún kí o sì ní o tún pẹ́ lọ́dọ̀ àfáà ni àwọn alhamdulillah láti kékeré akẹ́kọ̀ọ́ nígbà wọn akéwújá gbàtà kéwújá akìtìrà báyìí àtún ẹja sí báyìí ẹja tún lọlé kéwù sí. bọ́tà àwọn ẹlòmíín nísìnyí fọ́tò oníbọ́ọ̀lù ni ọ̀hún làwọn míì mọ̀ fọ́tò àwọn tí ń mú kú mu nígboro lẹ́nu òṣèré tíátà lásán fọ́tò lágbájá tó bá bọ́ sórí kìíní kan ó ní owó òun wọn ń wò tí ìyá àti bàbá ò bá ní prógámù fún ọmọ kó láti kékeré irú bá ṣe wà yìí kódà ńgbà kan fẹ́ mọ bá mi wí torí mo gbá bọ́ọ̀lù ńgbà kan wọ́n ní má gbá bọ́ọ̀lù mọ́ kéwì nígbà tí mo rá àwọn ẹgbẹ́ mi tí ń gbá bọ́ọ̀lù kí ló fẹ́ fi bọ́ọ̀lù ṣe ìbáwí ni wọ́n bá mi wí wọ́n á já kì mí wíwà tí wọ́n á gbé ọkọ̀ ọ̀lẹ̀ pé ọ̀dà ìsìn nílò ọmọ wọ́n á já mi lẹ̀ fọ́dún kan mo fẹ́ mọ̀ sí lọ́rin tẹ̀ ẹ́ lọ́lé kéwù. Allah akbar. Ẹ̀yin náà ara yìí ti wá sílé padà lọ́dọ̀ akẹ́wọ̀n bàbá náà. Àwọn bàbá wa àgbà náà ọlọ́run fún ẹ nílà áká alhamdulillah. Abẹ́yìn bàbá wa dúpẹ́ torí àwọn ronú dáadáa fún yín ọlọ́run tún lè ṣe dáadáa náà. Nínú ọmọ wọn rò bẹ́ẹ̀ nígbà náà tó jẹ́ pé pẹ̀lú gbìyànjú àwọn òbí wọ́n padà rí nǹkan tí wọ́n fẹ́ lára ọmọ
tọ́ àdúpẹ́ ọlọ́run aṣáánú àwọn ọmọ yín náà bẹ́ẹ̀ ṣe ń tọ́ wa bẹ́ẹ̀ fẹ́ ká yà dáadáa ọlọ́run jẹ́ àyà dáadáa. kí ẹ sáà máa lọ bẹ́ẹ̀ owó yẹn kò èmi máa ń sọ ní níbo láyé káwà ní Kùránì pé tá a bá ké Kùránì dìgbà yẹn ó mọ̀ kí 3 mílíọ̀nù. December bá ná mílíọ̀nù tó jẹ́gbẹ́ mi kó sànù wa. àmì ẹ̀sìn bàbá wa a ní ìjùbá ìlọ lọ́sẹ̀ tòní tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ inshallah á tún fi hàn ara wa síwájú sí i. Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi jẹ́ masalam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n ibi ìmọ̀ ẹ̀kọ́ òwe àti kéwòsódò sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí eyín ọ̀gá dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígi ni ìmọ̀ tó yè kooro ní káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí àwọn olùkọ́ wọn pérégedé ìjọba fúnfún tẹ̀lú ilé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Kùránì tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún bẹ JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọmọjà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tó lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rú wá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. Àwa àfẹ́kọ́gbé ọ̀dọ̀ yín la wá àfẹ́kọ́mọ̀ ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi.